kí ló dé tó jẹ́ pé ẹ máa gbá àwọn èèyàn wá ẹ ní máa lo àkáǹtì àwọn èèyàn yẹn iyì wo ni ò bá ti wà ń bẹ irú ńgbà tágbàlá Gabriel tó gbá ẹnìyẹn wá lánàá sí kó gbá àkáǹtì ẹnìyẹn síbẹ̀ fún má yẹn kò burú tí bàbá lé bí oṣù kò burú tí okay you announced to us pé almost 1 million or over 1 million ti wọlé lánàá as at the video the second video that you did tí má yẹn àti àbúrò ẹ̀ tó ń ti sáré ṣe tíátà fún wa tó ń ṣe gbogbo drama wọn yẹn as at that moment over 1 million ti wọlé okay láti àná títí di àárọ̀ ìsà ṣe máa àkáǹtì fún owó mi tó tútù wọlé lẹ́yìn ìgbà yẹn ṣe máa àkáǹtì fún ibi tí problem wà lélẹ́yìn kò yé ibi tí problem wà lélẹ́yìn èmi I keep saying it pé àwọn tọ́lọ́run bá pè ọlọ́run tọ́lọ́run bá dídì pè ẹ́ most of these so-called pastors nowadays they are doing it because they wọ́n wá àtijẹ àti mu ni they are doing it as a business they are only using business ẹni tó pèrè ní ṣìnàṣẹ́ ọlọ́run sí òun the same òun àní pé kíyàn ìránṣẹ́ ọlọ́run kó wà kó má lè ṣiṣẹ́ kò yé but time wo lẹ́ni gan tẹ́fín communicate pẹ̀lú ọlọ́run you call yourself a man of God the same ìwọ ló lọ ń sin ẹranko the same ìwọ nísìnyí mo orí platform àtúmọ̀lá ẹranko àwọn ajá birthday ajá gbogbo ẹ̀ là ń rí àti ẹ̀rí bí tẹ́tí ń ṣe wàásù àrí bí tí àtúmọ̀lá ti ṣe 9VG come on man Friday ànúkọ́ ni Friday ní Nàìjíríà ṣe bẹ́ẹ̀ máa ṣe 9VG Friday àrí bí tí ẹ ti lo platform yìí o 9VG wá o káwọn èèyàn ara àwọn tẹ́tún gbowó tight lọ́wọ́ wọn owó offering yẹn bóyá bí tọ́lọ́ máa tẹ̀ tuntun gbàdúrà wọn nìyẹn kó tún wá forí ara wọn gbàdúrà àrípẹ́ ń post picture ajá business ajá ni àtúmọ̀ àlànsìn ló tún mú mọ́ ti sẹ́mẹ̀yìn náà lẹ́ ń ṣe àgbo ẹlẹ́ǹta nǹkan bílẹ̀ ti sẹ́mẹ̀yìn náà lẹ́ dá church sílẹ̀ táìwò lẹ́ni gan tẹ́ fi ń communicate pẹ̀lú Ọlọ́run within 24 hours in a day táìwò ńgbà tó bá máa fi attend sí ajá sísìn tán tó bọ́ sí àgbo dídì àwọn oní àgbo rheumatism àgbo hypertension tó di gbogbo yẹn tán ìgbà wo lẹ wá ní láti fi ṣiṣẹ́ Ọlọ́run truth must be told kàn lè máa mú àwọn èèyàn wá kẹ máa sọ pé especially àwọn tẹ́ dẹ̀ mọ̀ pé wọ́n popular lè máa ń gbé wá àwọn tẹ́ mọ̀ gbókè ayé mọ̀ wọ́n lè lọ gbá àwọn mẹ̀kúnnù kan wá sìn ẹ ti mọ̀ pé ta ló máa dá sí wọn ta ló máa fún wọn lówó most of these pastors mélòó nu yín ló ti lọ sí all these àwọn ọmọ aláìní kó lọ síbẹ̀ ṣebí ní Nàìjíríà ó ṣàláwọn ibi tó máa kọ́ fún wọn tẹ́ lọ síbẹ̀ tẹ́ lọ out of the money that you be collecting from people tẹ́tí ẹ̀wọ́ pókè o ẹ̀yin náà fẹ́ bless àwọn èèyàn yìí Àgbàlá Gabriel has been on this all this bringing people on social media láti tí ó bá ti nílé lọ́dún kan sí because like play bí àná ló bẹ̀rẹ̀ ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú màmá ìyábejì kìíní kan tó kọ́lé fún yẹn okay by now ara wọn gbogbo out of gbogbo owó tẹ́tí gain all this why kí ló dé tẹ̀yìn gan ẹ lè sí wádẹ́rì kẹsọ pé èèyàn méjì tẹra machine so machine fún leléyìí o tán ti ní ṣọ́ọ̀bù ara wọn tán tẹ́tí establish wọn but you like to collect from the people all in the name of pretend pé you are doing God's work hide sí pé ẹ ṣiṣẹ́ fọ́lọ́run kó ṣá máa mú wá kó máa mú wá kó máa mú wá ìní kó máa mú wá kó máa mú wá ìní ẹ mówó náà kó sápara yín kó sápara yín àtọ̀fẹ̀ yìí tẹ́ wá tó tẹ́tú kó sápara yín yẹn àwọn mélòó lẹ ti ṣàánú fún àwọn mélòó lẹ ti sọ pé nínú ìjọ yín yẹn o ẹ ti nípasẹ̀ yín o ibi tọ́lọ́run tún bless ẹ̀yin dé o ẹ̀yin lẹ dá iléeṣẹ́ at least ẹni yìí o ẹ̀yin lẹ gba ṣọ́ọ̀bù fún ẹni yìí o ẹ̀yin ni establish ẹni yìí o ẹ̀yin lẹ set up business fún you maybe like 300,000 ẹ fún bóyá ìwọ náà lọ bẹ̀rẹ̀ ọjà èèyàn mélòó lẹ ti ṣàánú fún all this so-called pastor èèyàn mélòó so ṣẹ́rí ọlọ́run
Masali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́, iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà. Gbọ́rọ̀ Olúwa, ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ò ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù, idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù, òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn, táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́, máa Ṣádáli kàfà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Máṣádáli kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé ò tí ì rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì. Gbọ́rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù, iná Ọlọ́run kó já dànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ọlọ́run wo most of you yín kò yé. Ọlọ́run wo most of you yín. Torí ẹ̀bí Ọlọ́run ṣe máa ń ṣe ó yàtọ̀ sí ọmọ ẹ̀dá. Ọmọ ẹ̀dá ló máa fi ìtara bọ́rọ̀ bá ṣe rí lára láfi heart. Ọlọ́run àfọwọ́lẹ́rún á máa wo olúkálukú. Ẹ bá fẹ́ sọ pé ẹ fẹ́ ṣoore fúnyàn, oore tẹ́ ń ṣe yẹn tẹ́ bá fẹ́ kó ní tẹ́wọ́gbà, ẹ mú account ẹni yẹn, ẹ bá wa post ẹ̀, àwọn èèyàn máa fowó sí. Stop using your account kẹwàá máa fi gbowó. Ẹni yẹn sọ̀rọ̀ ni bàbá Lébíosú sọ̀rọ̀, wọ́n ẹ máa jọ nítorí Ọlọ́run, ẹ máa wò pé
àwọn wọ́n ti gbóhùn wá ní last year o olóòótọ́ wọ́n gbóhùn wá o which is Prophet Alala ló gbé wá wọ́n gbóhùn wá o òun ò rówó o ibi point yẹn Àgbàlá Gabriel ngbà rówó irú báwa ṣe wà ń sìn ká tiẹ̀ tẹ live video lásán ó ṣe kò ṣe àwọn èèyàn máa ṣàánú yín àwọn olólùfẹ́ yín wọ́n á fowó sí Àgbàlá Gabriel rántí pé bó ṣe níbẹ̀ yẹn bó ṣe sọ̀rọ̀ yẹn àwọn kan náà ń jọkọ̀ náà wọ́n á tún sọ pé b'Àgbàlá Gabriel ṣe lórúkọ àwọn nìyẹn láti fi gbowó tí ò mú owó wá bọ̀ iyì wo ni ò bá wà ń bẹ̀ tó bá jẹ́ pé ńgbà tí bàbá Alébíosún tó lọ sí ọ̀dọ̀ Prophet Alala tí Prophet Alala tí wọ́n fi account details máa yẹn síbẹ̀ any amount tó bá wá wọlé kò kàn yín mọ́ there's one of these Nollywood actor bàbá yẹn wọ́n ní health challenges and his condition wọn at that moment he needed money bí mo bí bàbá yẹn ṣe come across my video but bàbá yẹn wọ́n get in touch pẹ̀lú mi lórí WhatsApp and I said bàbá you know what tí bàbá yẹn bá wà lórí tán bá wà online sí wọ́n máa mú márí comment wọn tí bá ń ṣe show I said bàbá I said ẹ fún mi l'account number yín mo fi account number bàbá yẹn sí kí lórúkọ bàbá yẹn bàbá Bánkẹ́fẹ́ that man I said bàbá put ṣebí mi ní account ti tèmi I have Naija account ìbẹ́nu kí kan máa fowó sí ní kí n dẹ̀ ṣe transfer lórí phone mi but why will I do that this is somebody tó jẹ́ pé ó ní ìdìrànlọ́wọ́ tó bá ti owó tó fẹ́ fi tọ́jú ara yẹn tó bá rí owó tó pọ̀ tán tó tiẹ̀ wá tún wá rí owó díẹ̀ after tó ti yọ owó treatment bẹ́ẹ̀ tó ń wá bí change díẹ̀ mú sọ́wọ́ iyì bẹ́ẹ̀ nìyẹn so when that man yẹn actor yẹn tán wá bá mi tí mo ní dádì ẹ fún mi ní account details yín mo dẹ̀ ṣe program jọ yẹn mo fi sí pé mo pin ẹ̀ mo ní ẹjọ́ any amount tẹ́ bá ní ẹ bá mi fi ṣe fún bàbá yìí single-handedly on my live video that day I said bàbá Kífẹ́ I'm going to give you 100,000 which tí mo transfer sí bàbá yẹn after that bàbá yẹn wá sọ oye báyìí wọlé fáwọn wọ́n dúpẹ́ lọ́wọ́ mi but kò kàn mí mọ́ mo kàn sọ pé bàbá it's okay but tẹ́ bá ti di pé owó yìí owó tó wọlé yìí kò tí tó fún treatment yín o ẹ tún lè lọ bá àwọn èèyàn báyìí because wọ́n lè kàn lo platform tí wọ́n náà kàn lè bá yín fi gbowó are you getting me so but now èèyàn yẹn wá kí wọ́n wo opportunity èyí pé ó ti wá yẹn kí wọ́n lọ máa fi account mi sílẹ̀ ṣé gbogbo fi account sílẹ̀ yẹn between you and God ṣé gbogbo ẹ̀ lẹ máa kó fẹ́ nìyẹn ni èmi ò tí ì ráwọn tó ń sọ pé wọ́n ń gbowó fún yàn rí tẹ́ bá fẹ́ wà transparent ká really mọ̀ pé bẹ́sẹ̀ ṣe ń lo account yín tó yìí ẹ wà sincere to yourself tẹ́ bá ti ń transfer owó tẹ́ bá ti bá wọn gbà yẹn ẹ bá wa lọ sórí account yín ẹ lọ sórí bank account yín gbogbo owó tó wọlé pátápátá ẹ bá wa ṣe kí ni ẹ bá wa post ẹ ká lè rí pé oye tó wọlé pátápátá yẹn náà lè deliver fún ẹnìyẹn but Kenyan kan we are not fools ẹ má máa rò pé fool ni wá lórí social media àwa kan wà lórí social media yìí èèyàn mi àkàn fọwọ́ lẹ́rán a máa wò mí inú yín ni àwọn míì wọ́n lè follow kọ́ wà carry day with all these Nigeria people sometimes they easily tomati wọ́n máa emotions no máa fi ṣe nǹkan emotions no máa fi ṣe nǹkan kò yé irú bàbá actor Alébíosún bàbá yẹn nígbàtí ó lọ sí tán lọ bá a máa ti play video yẹn tán lọ bá this Prophet Alala nígbà tó lọ bá Prophet Alala yẹn single-handedly tí máa yẹn ṣe video tó dẹ̀ pé bàbá Adébíosún wà ń bẹ̀ wọ́n sọ pé àwọn fún wọn ní 200,000 after gbà ní wọ́n yá account ẹ máa fowó sí o all in his name ẹ máa fowó sí tó jẹ́ pé according to this man now he's saying it pé àwọn òrówó kọ̀ọ̀kan but at that moment tọ́jọ́ wà papọ̀ that day tán ṣe video yẹn Àgbàlá Prophet Atumala ó fún wọn ní 200,000
200,000 yẹn kó tiẹ̀ pé ẹ tiẹ̀ wò pé ẹ̀yin tí ń ṣiṣẹ́ acting yín díẹ̀díẹ̀ ẹ ti ríṣẹ́ gbà 200,000 yẹn because mo rí nínú fídíò wọn lánàá tágbàlá Gabriel béèrè pé ṣẹ́wò níyàwó wọn ń ṣe wọn ló ń ta pure water irú 200 yẹn sà ẹ lè kó fún ìyàwó yín kó fi mọ́ wo pure water kó fi mọ́ wo pure water nígbà tẹ́ bá ń wálé ní owó ọ̀la wálé ní owó next year wá come on man ṣe rí pé a ti sọ ti tàwọn pásítọ̀ yẹn fún yìí bọ́n ṣe ń lo wọ́n máa lo àkáǹtì wọn máa sọ pé àwọn fẹ́ máa fi gbowó fún yín ó bá fẹ́ ṣe oore tọ́lọ́run nífẹ̀ẹ́ sí lo àkáǹtì ẹni yẹn ẹni àmọ́tì tí ó bá wọlé kò kàn ẹ́ mọ́ máa sọ pé o fẹ́ máa lo àkáǹtì ẹ o pin ẹ̀ síbẹ̀ 500,000 ti wọlé 500,000 ẹ ṣé o bàbá ọlọ́run máa ṣèyanu bàbá náà máa ní bìlíìfù pé ọlọ́run máa ṣèyanu èèyàn wá ẹ̀pù wá sọ́dọ̀ yín ṣe ó ní bìlíìfù náà ló ṣe wá náà another 20k ti wọlé gbogbo drama yẹn ẹ ṣe fún bí 1 hour end of chat yín between that after you end your video between the remaining hours títí lẹ fi dijọ́ kejì tó fi dijọ́ kẹta because a lot of àwọn kò ṣe pé ṣe video yẹn tẹ delete people are still going to watch that video wọ́n ti máa ráwọn èèyàn tó jẹ́ pé àwọn náà wà emotion immediately wọ́n ti fi emotions wọn sí bí bàbá yẹn ṣe ń sunkún lánàá bó ṣe ṣe àwọn náà ti máa ṣe kíni ó yá jẹ́ sáré fún lówó yìí okay ẹ ti àkáǹtì fún wa pé 500 wọlé ra before the end of the video the following day ṣe tẹ live video kẹbá wa tún sọ yìí tó ti wọlé in between that hours 30 end the video yẹn títí dijọ́ kejì ẹnu di ó lè ti ta máa gbọ́ àti transfer owó sí bàbá come on we are not fools these are the people that they call themselves man of God that tó jẹ́ pé aside pé wọ́n gbé àwọn èèyàn wá wọ́n tún another source of income ń wọlé fún wọn owó tithe owó offering owó ìkọ́lé owó ìtẹ̀síwájú owó ìgbédìde mi àgbà márùn ó bá fẹ́ lọ church ń gbà mí by make sure pé ó ti ní gbogbo àwọn offering yẹn ó ti ní gbogbo márùn offering yẹn you must have it because mi gan tó bá fẹ́ jáde torí yàn tó wà lẹ́gbẹ̀ẹ́ tó jáde ojú àti ẹ̀ wá fẹ́ wò pé wọ́n máa wò pé ojú olówó pé ò jáde gbogbo owó yẹn tẹ́ ń gbà yẹn ṣó tún yẹ kẹtù irú yín tẹ́ bá fẹ́ fúnra yín níyì ẹgbẹ́ táwọn èèyàn bá wá fún help lọ́dọ̀ yín wọ́n mọ̀ pé ní platform ẹ láwọn followers tó ń gbọ́ yín kò yé ẹ lo platform yín in a right way by putting their account details by pin it right there any amount tó bá fẹ́ wọlé with kó jẹ́ pé video yẹn máa wà ńbẹ̀ títí ni any amount tó bá wọlé account ẹni kó máa wọ lọ kò yé not putting your account details ẹ̀yin kọ́ lẹ bá ràn lọ́wọ́ wá síbẹ̀ yẹn why using your account details this has to stop why tó ṣe máa fa account details yín sí ṣẹ́yìn lẹ bá ràn lọ́wọ́ wá síbẹ̀ yẹn ni ọ̀nà tẹ́ fi scam àwọn èèyàn lélẹ́yìí ẹ wo irú bàbá tó ń sọ sí we all know pé bàbá actor this man Alebiosu a mọ̀ pé wọ́n lọ sí ọ̀dọ̀ prophet Alala ní last year ìgbà yẹn gan wọ́n ti mọ̀ prophet pastor Gabriel okay iyì wo ni ó bá ti wà nígbà yẹn tó jẹ́ pé tí bàbá yẹn ṣe tẹ live video ó fi account number bàbá yìí síbẹ̀ ó yá bàbá ẹ pa account number yín fún wa 24101010 ó yá First Bank wọ́n pin ẹ̀ right there ṣó máa sọ nínú fídíò tẹ̀lé tí mo play tán sí bàbá yẹn will not say it pé ẹjọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà o ẹ má rò pé wọ́n ti gbóhùn wá rí o pé owó yẹn òun ò rówó kankan o wọ́n kàn lórúkọ òun nígbà yẹn ni o owó kankan wọlé o ṣe náà sọ pé àkáǹtì wọn náà máa gbé sílẹ̀
àbẹ́ tún fẹ́ kí padà lọ play video yẹn kẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ bá ṣe enjoy ni wa ṣé mọ̀ pé tó bá yẹ pé bàbá túmọ̀ láǹsìn give room fún máyì láti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn even tí ò bá dárúkọ ẹni yẹn we all know pé àwọn ni atúmọ̀ àlà gbé wá nígbà yẹn tí gbogbo èrò tó ń wo fídíò yẹn because wọ́n mọ̀ máyì bàbá Lébi Oṣù pé wọ́n ti wà nínú industry yẹn for a very long time somebody tó ti wà on stage for 45 years of age ọmọ 45 years of age gan ẹ ti mọ̀ nǹkan tó ti achieve so àwọn èèyàn really fẹ́ wò pé àwọn kí ló lè ṣẹlẹ̀ sí máa yí tẹ́gbé wọn wá báyìí àwọn èèyàn lọ́bẹ̀ ń gbà yẹn wọ́n lọ wo bí bàbá yẹn ṣe ń sọ̀rọ̀ okay tó bá pẹ́ wá pin account number bàbá yẹn síbẹ̀ bàbá yẹn ò ní máa sọ nínú ọ̀dọ̀ Àgbàlá Gabriel lánàá pé wọ́n máa lò ó wọ́n ò rówó kankan o wọ́n sọ pé account wọn náà máa pin sílẹ̀ o oyin táwọn fi sọ fẹ́yìn pastor nìyẹn you may see it pé arábìnrin yìí whatever nonsense tẹ́ bá fẹ́ sọ I don't give a damn about whatever you wanna say but truth must be told because téèyàn bá ń sòótọ́ fún yín tẹ́ bá ti réyàn tó ń sòótọ́ ó máa pẹ́pẹ́ lòmíì ni how long no máa deceive wa mọ́ kò yé tó bá yẹ pé bàbá Atúmọ̀ Àlà lo àkáǹtì máa yẹn that very day any amount táwọn èèyàn bá fún kó máa wọlé síbẹ̀ ṣé kì í ṣàánú àwọn èèyàn ni èèyàn tí téèyàn yẹn bá wà òkè ṣó máa wá tọrọ wá sá ó máa beg fún yín he will not come on your platform kó wá máa di beggar now come on mẹ́ èèyàn á dọ̀bálẹ̀ á máa bẹ̀yìn ẹjọ́ ṣàánú òun ẹ̀ fóun lówó and at the end ẹ̀ lo vulnerability that person mọ̀ pin account yín bẹ̀rù Ọlọ́run ni kí lẹ ń lo àkáǹtì yín fún ṣe fàkáǹtì àwọn people yẹn síbẹ̀ because ẹ mọ̀ pé mere bringing that person on board ẹ máa ní views mere bringing that person on board ẹ ṣe vigil mo ní Pastor Gabriel tó ṣe vigil lánàá sí oye millions tó ń wò nígbà tí ó gbé Lébi Oṣù wá yẹn ṣé millions yẹn ni wọ́n wò wọ́n nígbà tó ń ṣe night vigil because at that moment kò ṣe nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn a ní kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú night vigil kò yé yín Àgbàlá Gabriel this is your charity I will tell you you just have to be very careful because ọ̀rẹ́ ní wọ́n kò yé. This one that you are doing now, you may be doing it and be trending and be doing whatever, like one video you want shake gbogbo ẹ̀ people want to feel emotions. Is a man of God. He's a man of God. Lọ́dọ̀ I believe pé is a man of God. Ọlọ́run ló mọ̀ man of God. I mean, I don't part of any to mama condemn man of God. But the fact still remains that if you truly you're a man of God, àwa tí a kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, that I'm not mi ṣe pastor sin. Right? Mo ní bẹ̀rù Ọlọ́run. I will not see somebody to jẹ́ pé I'm better than. Ó bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ mi. And I know pé even if I don't have that money láti gbọ́ bùkátà ẹnìyẹn. Why tí mi ṣe ru 1+1 pé ọmọ ó dẹ̀ lè lo platform èyí o. Àwọn èèyàn máa dẹ̀ fẹ́ fún ẹni lówó o. Okay, and now come pẹ̀lú idea pé let me use my platform. Káwọn èèyàn bá fowó sí. Especially ẹni tó máa ti pé kò ṣojoojúmọ́ ló ń gbé bùkátà wá bá wọn. Please, ẹ bá wa fowó sí account ẹni, right? I will make sure I put that person's account number. I will never put my account details. Putting your account details doesn't make any sense. It's a way of scamming people, for God's sake. Why will a so-called pastor be scamming our unblessed privilege? It's very ridiculous. This nonsense, only that is stop. Somebody that need help at that moment. Eworu baba yẹn lánàá yẹn bó ṣe dọ̀bálẹ̀. Somebody to ti wà ní stage for 45 years of age, 45 years on a stage. Really baba yẹn kò rí kó baba yẹn is not the type tó sanra ni. Àwọn tó máa ti rí tó kì í sanra bẹ́ẹ̀ yẹn age ti lọ lórí wọn. At least kó tó di pé wọ́n ti act on stage. Bóyá bàbá ti wà ní bí over 20 years of age. Kẹ̀dẹ̀ á dẹ̀ mọ́ 45 years. Ẹ wéjì bàbá yẹn. Má yìí need help.
ebe lọ nílé wọn lánàá rí gbogbo bínú lé yẹn ṣe rí. Ilẹ̀ tán ni wọ́n fún wọn gan lẹ́yìn ọ̀tọ̀ ilẹ̀ tán sọ pé àwọn ṣá struggle rà ẹ gbé fídíò lọ sí gbogbo bẹ̀ yẹn. Ilẹ̀ yẹn ọ̀tọ̀ half plot o, it's not even half plot of land. Where is your conscience? Is it a must to do charity? Why tẹ́ ṣe máa lo vulnerability àwọn èèyàn? Ẹ dẹ̀ máa fi embezzle owó sápò yín. These are the so-called pastors tó jẹ́ pé in our society today, àárín nǹkan tó tangible tán ṣe. All they does is collecting owó àwọn èèyàn and come fi gbádùn pẹ̀lú family wọn. Èyí tó bá travel, a máa fi enjoy, a máa fi kọ́lé, a máa fi ṣoríṣiríṣi kiri. Lè owó tẹ́ rí yẹn tẹ́ ń gbà lọ́wọ́ àwọn mẹ̀kúnnù yẹn lè lọ fi ẹ̀yin náà ti ẹ̀ ṣe kọ́kọ́ sọ pé nǹkan tẹ́yin náà ṣe ní Nàìjíríà lélẹ̀. Bó jẹ́ pé ẹ máa kọ́ ibi táwọn ìyá arúgbó àwọn opó kẹ́kọ̀ọ́ èwo ní ká máa èwo ló ń jẹ máa sún jẹ ń jọ Sunday gan tó bá yá sí àwọn èèyàn máa rí ìdí mínísì nǹkan tẹ́ ń ṣe yẹn kọ́ mọ̀ ẹ stop gbogbo fọ́kìrì yẹn. Táwọn èèyàn bá dákẹ́ wọ́n kò keep quiet ni because wọ́n wo ọjọ́ tí pálábá yín tó bá máa ṣe kíni. Èèyàn tó ń bá fẹ́ràn yín ló máa sọ òótọ́ fún yín. I don't have to call you, I don't have your number. Mi lè máa wá nọ́mbà kiri because when you did your gbogbo whatever that you are doing is on social media. So if I want to address it, I will address it on this public domain. Just Sunday ẹgbẹ́ àwọn èèyàn ó yẹ wọ́n á tò máa gbóúnjẹ ẹ kàn fi gbogbo yẹn a mọ bó ṣe ń lọ ẹ má máa fi yẹn ẹ má máa fi ṣe camouflage fún wa. Ẹ stop gbogbo nonsense yìí náà. Bàbá yẹn at his age lánàá bàbá yẹn ó need ìrànlọ́wọ́ ó sọ gbogbo nǹkan tójú ẹ ti rí ibi tí wọ́n bá tuntun make owó nìyẹn bàbá lé bí oṣù yẹn dáàtọ̀ fídíò tó iṣẹ́ tọ́nà ṣe ní last year tọ́nà lọ yá owó bàbá yẹn ṣe kí ni bàbá yẹn lówó yẹn ó kàn gbogbo ẹ lọ just like that iṣẹ́ wọn rí nínú ẹ̀ ni wọn bàbá ti sọ pé àwọn ń pọ ẹ̀jẹ̀ nímú àbí ẹ gbọ́ gbogbo ẹ̀ lẹ́nu bàbá yẹn lánàá ọ èdè ní conscience láti ẹ mọ gbogbo oye views tó wo fídíò yín lẹ́yìn lánàá Àgbàlá Gabriel ẹ mọ iye gbogbo àwọn tó wo fídíò yín lánàá ẹ mọ millions of àwọn èrò tó wò báwọn èèyàn ṣe wo fídíò yẹn àwọn èèyàn ti fowó sí àkáǹtì yín. Can you come out and come and tell us owó tó ti wọlé after tẹ́ ti parí fídíò yẹn lánàá if you want to be transparent to yourself. Láti ìgbà tẹ́ ti parí fídíò yẹn lánàá can you come and tell the general public pé a sọ pé 1 million kan ti wọlé as at this time tẹ́ end fídíò yẹn lánàá between the hours of that time till ìgbà tẹ́ fi tẹ live video sìn oye o tó tuntun wọlé leléyìí. Stop using your accounts. Kẹ́ máa fi gbowó, kẹ́ máa lẹ́ ń gbá àwọn èèyàn wá. Ẹ̀yin lẹ gbá àwọn kan tó ti kán lẹ́sẹ̀, àwọn kan tí ó sick ẹ gbé wọn wá. Ṣé wọn lá account ni? Ṣé wọn lá account ni? Ẹni t'Ọlọ́run bá pè as a man of God. T'Ọlọ́run bá dídí pè ẹ́. Tí ó ṣe pé wọ́n ló lọ pe rẹ̀ tó torí pé nǹkan tí wàá jẹ. Torí pé o lazy o lè lọ ṣiṣẹ́. Tó wo pé ọ̀nà iṣẹ́ pastor yìí ni ẹ tún fi make owó sìn if indeed tọ́lọ́run bá pè ẹ́ Ọlọ́run máa ṣe everything àti planning gbogbo everything ò ní struggle ẹ lọ wo gbogbo àwọn tí Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ ní Nàìjíríà yẹn èyí tọ́lọ́run bá pè nínú wọn ẹ ní rí wọn kọ́ sọ pé wọ́n wá ń gbé charity sí orí social public domain kán lọ máa fàkáǹtì àwọn èèyàn máa gbowó. Because it is God that called them. They did not call themselves. Ẹ bá mi share video yìí. How long lẹ máa deceive àwọn èèyàn? Ẹ mọye time realize lára àwọn people yìí now. Ẹ mọye time realize lára àwọn people yìí. Àwọn tó dẹ̀ popular. Ní rí yín kẹ́ lọ gbá àwọn akúṣẹ́ kan wá tó wà ní street.
àwọn tó popular tẹ́ mọ̀ pé okay o ní society ẹni yìí actor most of them is actor either actor or actress ẹ ṣáà mú gbé wọn wá pé ẹni tó lókìkí kan tó mọ̀ why not use, if you want to be transparent, stop using your account details. It's a way of scamming people. Put the account details. Lánàá at over 1 million tó ti wọlé sí account yẹn. Owó tó ti wọ bẹ̀ yẹn láti àná yẹn ó ti ju over 1 million yẹn lọ. Agbala Gabriel, come out and tell the general public oye tó ti wọlé mẹ́. Ṣé 1 million yẹn ló máa fún bàbá yẹn ni? Because lots of people ló ti máa padà wo fídíò yẹn. A lot àwọn èèyàn ló ti máa padà wo fídíò yẹn. Àwa Yorùbá, especially the Yorùbás, I'm from Yorùbá, èmi ò mọ other tribe. When it comes to pa àwọn èèyàn sunkún, èmi ò mọ bí àwọn Ẹdó àbá àwọn Igbo máa ṣe gbogbo kíní yẹn. I'm not from that side. When it comes to pa àwọn èèyàn máa sunkún, àwọn kan wọ́n ti kẹ́ tó ṣe báwo mi ti dà lójú ọ wàìwàì. Mo ṣe máa sunkún láwọn èèyàn tó ń wo fídíò yẹn máa wà carried away. Wọ́n máa wà move pé àánú wọn dẹ̀ ń ṣe ni. Ẹ wo bó ṣe ń domi lójú. Tí owó bá wà lọ́wọ́ ẹ ṣá máa sunkún ni. Wọ́n dẹ̀ wò pókè, ìmí 100,000, ìmí 200,000. Agbala Gabriel, stop all this nonsense. If you want to help someone, lóòótọ́, put the account details. Because owó tí máa yẹn ti gbà lánàá tó ti gbé wá síbi bẹ̀ yẹn. Owó tí máa yẹn ti gbà lánàá yẹn is over that 1 million tó sọ fún wa. Báwa lọ sí account details, go on your online banking, báwa post oye tó ti wọlé lórúkọ Alebiosu. Báwa post ẹ̀. Stop using àwọn èèyàn láti máa gbé wọn wá. Ẹ̀yin náà tẹ́ ń travel lọ sí Abẹ́òkúta, travel lọ sí Ìbàdàn lọ kákàkiri. Tẹ́ bá mọ̀ nǹkan tẹ́ fẹ́ gain, you will not do it. That is one thing about our disco called Yoruba people. They don't want share nǹkan freely. No matter mo pé wọ́n ní nǹkan tó fẹ́ gbà sí. Tó matter mo pé wọ́n ní nǹkan tó fẹ́ gbà sí. Kò yé? You are bringing these actors and actresses, right? Because ó mọ̀ pé traffic máa wà lórí page ẹ̀. We all know that I'm more washing law. Okay, bringing them ó fẹ́ help wọn. Tó bá fẹ́ ṣoore yẹn lóòótọ́ kó jẹ́ tẹ́wọ́gbà. Stop using your account details. Put the account number there. Me, I'm not type of àwọn blogger that always talk about pastor on social media. But when it comes to pé káwọn èèyàn kò need ìrànlọ́wọ́, wọ́n bá ìrànlọ́wọ́ wá. If these people are okay, you will not see them on your platform for crying out loud. So why tó ṣe lo account ẹnìyẹn? Ẹnìyẹn l'account náà kò lè búrú. Tíyàwó ẹnìyẹn ò bá l'account ọkọ máa ní. Why tẹ́ ṣe lo account fún àwọn ẹnìyẹn? Why tẹ́ ṣe máa always lo account yín? Ṣé gbogbo owó tó ń wọlé after tó jẹ́ pé millions of people tó ti wo fídíò yẹn tó ti fi owó sí. Ẹ lè ṣe kí kọ̀ọ̀kan tó bá go live báyẹn ti rí account details wọn wá ti pin ẹ̀ Agbala Gabriel account details á tún máa ṣe fídíò gan lá tún máa porúkọ account yẹn. Ẹ stop gbogbo nonsense you kọ́ tó bá ẹ lọ ṣiṣẹ́ ṣe bí ṣọ́ ìránṣẹ́ lẹ gbà ṣe èwo ni ṣe ebi ṣe Olúwa lẹ́lẹ́ gbà. A rò pé ó yẹ kẹ́ máa rí nínú church ká máa always inú church ni kẹ́ máa ṣe counseling. No, bring all these people, bring it them on your platform. It's not what me I have problem with. My problem is stop using your accounts. Use these people account for crying out loud. Madam Joker Joshua, if he's transparent enough, top charity Ọlọ́run tí máa yìí ẹ̀yin Yorùbá yìí náà ẹ máa róòtọ́ ẹ̀ ní sọ o. Most of you mọ̀ pé nǹkan yìí tó ń ṣe lórí platform ẹ̀ wà okay. If he has his own charity, kò ṣe máa lo charity ẹ̀ ṣe bí àwọn wọ́n ṣà ń dáwó sínú charity ẹ̀ yẹn kò ṣe máa lò. Wà á tẹ live show wà á tẹ orúkọ actor tó bá gbé wá
ìwọ tó type gbogbo orúkọ yẹn why tó ṣe fi account ẹni yẹn sí pé kàn fi owó sí why using your account if and you said it's transparency ọlọ́mọ àìkí má yẹn pẹ̀lú gbogbo nǹkan tó ṣe ń sí Nigeria if they don't tí wọ́n bá ṣe kíní wọ́n they are washing in any slight mistake in sin this so-called you people then fún ní support online you be the one tẹ́tún wá mama tackle ẹ̀ his own is too much we know this our Yoruba people the way they operate his own is too much ṣé òun nìkan ni akọ̀máwò láti ẹjọ́ yìí you will say it èmi tí mò ń sọ yìí Agbala Gabriel don't see me as your enemy I'm telling you the facts òótọ́ ọ̀rọ̀ máa ń korò. If you want to use your helping people, there's nothing bad in helping. Me that I'm not a pastor, I help people. With in one bank, I help. Koye. Somebody now come, pe mo fẹ́ lo ẹjọ́ ìrọ̀rùn lọ́wọ́ lórí platform yín. Use the account details. Stop using your own account. Putting your own account is a way of embezzle money. Scamming people. Àtàná tó ti ṣe fídíò yẹn fún bàbá yẹn sìn. Ní time Nigerians wọ́n ti wà lọ́sàn. Ṣó ti go live lẹ́ni. Ṣó ti wá declare oye tó wọlé after that video lánàá because you people irú Madam Joke Joshua that is saying is transparent. If you want to be transparent with himself, she sharing okay, Kate wá sọ pé ó account pé láti àná yẹn o títí dàárọ̀ yìí owó ti wọlé. Ọ̀tún là ń kọ́ àwọn tó bá tuntun wo fídíò yẹn kọ́ ṣó tún máa bá wa àkáǹtì fún forever. Ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká máa let's be real to ourselves now. Ẹ jẹ́ ká máa sọ reality once in bó bá tó máa tiẹ̀ mọ̀ epo máa sọ nígbà gbogbo for once in a while máa sọ. Tóyàn bá fẹ́ yẹ̀pù èèyàn